Ọláníyì Àfọ̀njá ò ṣọ́ba lójú o. Sanyẹ̀rì ṣọ́ba lójú tó ní ọba lára. Ọba nìkan kọ́ gbogbo ìlú ló wọ̀ gàù. Sinimá titun ṣọ́ba lójú iṣẹ́ ńlá ni. Olasco Film Nigeria Limited ló gbé jáde o. Ṣọ́ba lójú kọjá bẹ́ẹ̀ ó ta wọ́n yọ. Ọláníyì Àfọ̀njá Sanyẹ̀rì gbé sinimá titun ṣọ́ba lójú jáde. Gbogbo ìlú rọ́kùnkù kẹ̀kẹ́. Mo lórin ayọ̀ orin ìdùnnú tí mo fẹ́ fi dá yín lára yá. Ẹgbẹ́ bọ́ǹdù yín o, ẹ lọ fà á dùn panu. Ẹgbẹ́ bọ́ǹdù yín o, ẹ lọ fà á dùn panu. Bàbá ń dùn yín o, ẹ lọ fà á dùn panu. Tó bá lójú jòyè, gbogbo ayé ló ti gbọ́. Mo ń dùn yín o, ẹ lọ fà á dùn panu. Oyún tá a rò pa ti sẹ́ ìbejì la fi bí o ọkùnrin kan àti obìnrin kan. Oyún ta lẹ́yìn tí wọ́n fún lóyún ta ló bímọ ta dé. Àkèrè nìkan kọ́ ló mú òun yín o àwọn ọlọ́pàá ti mú òun yín sọ́dọ̀ o wọ́n ti mú ọ̀dọ̀ wọn ti kalẹ̀ o ẹ mọ̀ tẹ́ sọ o. Ohun ta ni wọ́n mú òun mi. Eléyìí kọjá bẹ́ẹ̀ Ọdúnládé Adékọ́lá lọ́ba Sanyẹ̀rì ní ṣọ́ba lójú o. Egun tí wọ́n gbé kó ajá lọ́rùn tí ó ṣe é jẹ Sanyẹ̀rì olórí ẹ̀rú láàfin. Àfìgbà tó fi tipátipá jọyè ṣọ́ba lójú. Ó wá ń gun kábíyèsí gàràgàrà. Bẹ́ẹ̀ ọ̀rẹ́ ni wọ́n tẹ́lẹ̀ kọ́dúnládé Adékọ́lá tó dọ̀ba. Àfi ọba òlàlá àfi àmọ́ o. Ṣọ́ba lójú lọ́rùn sí kábíyèsí ìlú lọ́rùn. Ṣẹ̀wárí báyìí kó máa lágbára gan. Sinimá titun ṣọ́ba lójú. Another fantastic movie written and produced by Ọláníyì Àfọ̀njá Sanyẹ̀rì. Adébáyọ̀ Tìjání ló direct ẹ̀. Tẹ́mi Ọláníyì Àfọ̀njá Sanyẹ̀rì. Ọdúnládé Adékọ́lá. Kọ́fí Àfọlábí. Adékọ́lá Tìjání Kamilu Kọ́mbọ̀. Victoria Kọ́láwọlé. Fakoko. Ladi Fọlárin. Osman Gbadebo. Ọlọ́fààná. Fúnmi Bákàntọ́ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun ṣọ́ba lójú. Kábíyèsí ẹ wá wo èkejì yín tẹ́ ẹ jọ débí tó jẹ́ pé bá a ti ń pọ́n yín lé làkó náà lé ẹ wá wo ohun tó ń ṣe dé ìkùlé ó mà ń ti èpo oṣù jẹ́rì àwọn èèyàn ti rò pọ́rọ̀ náà dùn kábíyèsí wọ́n gbójú kábíyèsí ojú kábíyèsí lé ẹ̀kan náà kábíyèsí kan bùsẹ̀ rẹ̀ ni. Ó ní kì í ṣe kejì òun ó ní ẹrú nẹ̀ kábíyèsí bá wojú ẹ̀ ló bá ní ìdá ṣé o ti rí i pé wọ́ fúnra rẹ ló pera rẹ lẹ́rú. Ṣọ́ba lójú Ọláníyì Àfọ̀njá Sanyẹ̀rì ṣe eléyìí ó ga fíofío ó ti jáde wìtìwìtì ló ń ta grab your copy now.